ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà ẹ̀yin tèmi níbi kí tẹ́ bá ti ń wò mí ṣe wà o ẹ kú ìsinmi èmi o ẹ̀dẹ̀ káàsán bí tẹ́ bá ti ń wò mí ẹ káàsán ṣé dáadáa ni mo bá yín ẹ̀dẹ̀ kú ìsinmi èmi ìsinmi aláyọ̀ lè ní máa jẹ́ fún wa ọlọ́run ní ṣe ọjọ́ èní ṣe àṣemọ fún wa orúkọ tèmi ò yí padà Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi jẹ́ ẹ̀ tó wá jẹ́ pé àkọ́kọ́ tẹ́ máa kọ́ wo fídíò mi ẹ bá mi subscribe ẹ ṣé mo dúpẹ́ o ẹ bá dẹ̀ fẹ́ múṣẹ́ wá clearing agent níṣẹ́ mi clearing agent ní Àpápá ibẹ̀ ni mo wà ẹ pè nọ́mbà mi 08022111530 ẹ ṣé kí n tó máa lọ mú kọ́wọ́ ṣe ìpolówó fún yín ìyẹn ni mo fẹ́ wá ṣe ní ọ̀sán yìí tó bá di lálẹ́ àṣẹ máa ń mú sítórì wá dáadáa ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní ọ̀sán yìí pápápá ni mo fẹ́ ṣe ilẹ̀ yẹn ó pọ̀ gidi ní ìlú kan tí wọ́n ń pè ní eruku òkúsù ní Badagry side ìlú yẹn ẹ lè gba oko afọ́ wọlé láti oko afọ́ ẹ gbé ọ̀kadà 200 wọlé ẹ lè gba àgbàrá wọlé ẹ lè gba muwó wọlé ẹ dẹ̀ lè gba àtàn wọlé àwọn ìlú yẹn wọ́n fẹ́ ilẹ̀ yẹn pọ̀ gan ilẹ̀ yẹn pọ̀ so ilẹ̀ yẹn bẹ̀rẹ̀ láti oní 200 wà oní 200 wà 1 plot 200 oní 250 wà 300 350 400 so bó ṣe wà nìyẹn so ẹ pè mí ilẹ̀ ẹ̀dẹ̀ ní regret adẹ̀ tí ní àwọn ilé tán ti kọ́lé sí àwọn ilé tán ti kọ́ màá mú yẹn wá tí màá tẹ̀ máa ya fọ́tò ilé yẹn màá fi hàn yín so yẹn náà wà so eléyìí náà wà adẹ̀ tún ní filling station ilé epo ìyẹn wà ní ìkàngà níbi express ó wà ń bẹ̀ so ó wà ń bẹ̀ náà so kò dẹ̀ sí pé báyà fake àbí fake ni àbí kò sí ẹ sanwó yín ni ẹ gbalẹ̀ yín tí ẹ bá nídìí ẹ pè mí àwọn mú yín lọ síbẹ̀ àwọn aráàlú yẹn fẹ́ káwọn èèyàn wọlé rẹpẹtẹ ni so ẹ bá fẹ́ ẹni tó bá fẹ́ ra acres bẹ́ẹ̀ fẹ́ ra 2 acres ni o ẹ fẹ́ ra 1 acre ẹ pè wá ṣé àwọn pé àkọ́kọ́ tí mo kọ́ máa polówó àná ọjọ́ Friday tí mo lọ bí iṣẹ́ tí mo ti ṣe photocopy ẹ̀ àwọn 5 ọ̀tọ̀ọ̀tọ̀ náà ti lọ rà ń bẹ̀ ní àná Saturday náà lọ rà ń bẹ̀ so oní 200 rà oní ẹni tó ra 2 plot rà so kò síbi tó jẹ́ igbó o torí àwọn ọmọ pé àwọn kan ponú nígbà tẹ́ bá gbọ́ pé ilẹ̀ 200 kéèyàn sọ pé ṣé èdè yẹn wọ ni ṣé kì í ṣe gbó ẹjọ́ tó náà ilẹ̀ 200 ṣé kò ní igbó ló máa jẹ́ gbogbo ibi tá à ń gbé gbogbo àwọn estate ẹ̀ ń wò gbogbo Èkó gbogbo tó Sùúrùlérè igbó ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà táwọn èèyàn tó ń débẹ̀ náà ló dìlú so àwọn òpònú kan máa ń béèrè o wọ́n máa wálẹ̀ wọn kọbọ̀ ṣùgbọ́n fẹ́ kó wà láàrin ìlú èmi ò irú àwọn èèyàn báyìí èmi ò irú àwọn èèyàn báyìí mi ń ta sí mi ti ẹ̀ ń dá wọn lóhùn torí mo mọ̀ pé àgbà ò kọ́gbọ́n àgbà ò kọ́gbọ́n èèyàn mi ìdìdìrín ní ẹgbọ́lẹ̀ 200 ẹgbọ́lẹ̀ 250 300 440 kẹrẹ̀ tí wọ́n máa béèrè ẹ máa fi béèrè pé ẹ ṣé kò wọnú ṣé kì í ṣe ibi gbó ló máa jẹ́ ẹ̀yin lẹ́ máa clear ẹ bọ́dẹ̀ ti clear ilẹ̀ yín kò sí pé kínní ẹyẹ bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ bá dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn bàbá yẹn wọ́n ń gbalẹ̀ lọ́wọ́ èèyàn èpè gidi náà máa ń gbé àwọn tó bá ń gbalẹ̀ ṣẹ́ wọ́n ń ṣe nílùú àwọn yẹn ọjọ́ ilẹ̀ ti gbọ́ pé wọ́n jà lórí ilẹ̀ rí bẹ́ẹ̀ yẹn àná àwọn tó dẹ̀ ti rà ẹni tó gbéṣẹ́ fún mi gangan London bẹ́ẹ̀ ló wà àwọn gangan náà fún àwọn bàbá onílẹ̀ ní nọ́mbà mi pé màá bá wọn tà so wọ́n dẹ̀ ti ralẹ̀ lọ́wọ́ wọn ní so ti lé ní 4 years ó ti lé ní 4 years tẹ́ bá mọ̀ pé orin lójú mo lè fún wọn fún nọ́mbà màmá kí n fún ẹkẹ bá wọn sọ̀rọ̀ London bẹ́ẹ̀ náà wà wọn ò dẹ̀ ń sọ mẹ́kẹ́rẹ́ pé wọ́n máa gbọ́n fẹ́ ṣe kínní ìgbà táwọn náà dẹ̀ ti dá sí i tèmi náà dẹ̀ tuntun gbọ́rọ̀ tí mo dẹ̀ tún lọ bẹ̀ lọ́kọ̀ mi fi balẹ̀ èmi ò lè ṣe nǹkan tó máa mú ba orúkọ mi jẹ́ ẹ mọ̀ mi ò lè ṣe é sọ ẹni tẹ́ bá náwó lọ́hùn yẹn bí owó àkàrà owó oúnjẹ òun ni eléyìí bọ́ sí kò yé yín téèyàn bá máa ra tó máa yẹ èèyàn fi máa ń de nǹkan mọ́lẹ̀ ni sọ ibi tó wà lẹ́ẹ̀kan sí ìlú yẹn ń jẹ́ Òkúsù ó ń jẹ́ eruku Èkúsù ìlú yẹn ń jẹ́ eruku Èkúsù lọ́nà Badagry
so ẹ lè gbàgbára wọlé mú wó ẹ lè gbá wọlé. Oko Afọ́ ọ̀kadà lẹ máa gbé láti Oko Afọ́ débẹ̀ yẹn. Oko Afọ́ ibẹ̀ yẹn ti popular ní tiẹ̀. Ẹ bá ti débẹ̀ Oko Afọ́ yẹn 200 lẹ máa gbé wọnú. So 250 200 300 350 400 bó ṣe wà nìyẹn. So ẹ pè mí 08022 111 530. ẹ pè mí kẹlẹgẹẹtì tí náà bẹ. Ọlọ́run àkọlé ayọ̀ fún gbogbo wa o. A ní gbé sájò. Ẹ ṣé. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́nu ò ní pọ̀ torí a ṣe ń padà bọ̀ lálẹ́ ká lọ fi yẹn sí ni mo ṣe ti ṣọ́ọ̀ṣì dé mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ nípa àwọn ọmọ wa tó wà ní ìgboro tí wọ́n protest ni mo ìfẹ́ sọ. Àwọn ọmọ yẹn gbìyànjú. Àwọn olórí wa ni wọ́n ṣe ọmọlúàbí. Àwọn ni wọ́n ní òótọ́. Àwọn ni olè. Àwọn olójú kòkòrò. Àwọn ni ìmọ̀ràn ẹni nìkan ó ti bà ayé wọn jẹ́ tí wọ́n nìkan náà mọ̀. Òun ló fa gbogbo wàhálà tó ṣẹlẹ̀ yìí. Àwọn ọmọ ẹ̀dẹ̀ tí wàá yarí ìsìn. Mo wá fẹ́ sọ pé ṣé ẹ̀yin tẹ́ máa ń tẹ́ máa ń gbé tẹ́ máa ń dìbò tẹ́ máa sáré lọ gbé àpótí ìbò ẹ ti mọ̀ pé wèrè ju wèrè lọ. Wèrè ó ju wèrè lọ. Ẹ̀yin náà ti rójú ilẹ̀ nísìsiyìí. Ṣé ẹ̀mí ẹ̀yin gan ògbọ̀n? Ẹ ní wòrò táwọn ọmọ yìí wò yín sí látọjọ́ ẹ̀yìn. Àwọn ọmọ yìí wọ́n ń wò yín wọ́n ń wò yín tẹ̀gbintẹ̀gbin wọ́n ń wò yín ti òṣì pé ẹ jẹ́ ká fáwọn bàbá olórí burúkú ilẹ̀ kọ́ máa ṣòṣì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀ change. Gbogbo àwọn bloggers pariwo, àwọn speaker pariwo, àwọn gbogbo wọn pariwo, ìwé ìròyìn pariwo, ẹ ṣe dáadáa ẹ fòótọ́ bá ará ìlú tò. Irọ́ náà ni. Ẹ fòótọ́ bá ará ìlú tò. Ẹ sòótọ́ pàná ará ìlú. Ẹ jẹ́ káwọn ọmọ yìí níṣẹ́. Irọ́ ni. Ẹ wò pé ṣèbí nǹkan tá a ṣe fún bàbá wọn ṣèbí wọ́n gbà fún wọn náà ni. Nǹkan tó ṣe fún bàbá wọn ẹ lè ṣe fún àwọn ọmọ yìí gan wọ́n ń kí lọ́wọ́. Ó ti pọ̀ jù. Ẹ bá lé ewúrẹ́ tẹ́ lé débì kan ó máa pẹ̀yìn dà fún ewúrẹ́. Ẹ mọ̀ pé ewúrẹ́ kò ń bùyàn jẹ. Tẹ́ bá lè dọ́gbẹ́ ògiri ẹ má gẹ̀ pa fún ewúrẹ́ máa ń bùyàn jẹ o. Ó mì pé ẹ pe àwọn ọmọ ìlẹ́mìí. Àwọn ọmọ yìí wọn ò níṣẹ́ lápá wọn ò nábọ̀ wọ́n á jáde léèwé kò síṣẹ́. Síbẹ̀síbẹ̀ wọn ò ní ìjọba lára. Wọ́n hustle wọ́n ń ṣiṣẹ́. Wọ́n ń ṣe ọ̀lẹ. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní àwọn tó bá ti lọ bí iṣẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n. Kì í ṣe torí owó nìkan náà ọmọ yìí jà fún. Torí ẹ̀mí tẹ́ ti gbà ti pọ̀ jù. Ìjọba àwọn SARS wọ́n ti gba ẹ̀mí tó pọ̀ jù lọ. Ẹ̀mí aláìṣẹ̀ òun ló ń ké tọ́tọ́ lórí wọn lórí. Wọ́n ti pa àwọn èèyàn tó pọ̀. Kọ́ládé tẹ́ ẹ pa ṣé yahoo ni? Ọmọ tó ṣe ti South Africa dé ṣé yahoo ni Bọ́ládé tẹ́ ẹ pa? Àbí Jímọ̀ tẹ́ ẹ pa ọmọ tó yẹ pé ó ń ṣiṣẹ́ ọwọ́ ni? Electrician ni Jímọ̀ ń ṣe tẹ́ ẹ lọ pa ṣé yẹn tún jẹ́ yahoo? Gbogbo ẹ̀mí aláìṣẹ̀ ẹ wá sọ̀rọ̀ ayín dọlọ́run. Àwọn abá ti ń porúkọ láti ilé wúmà tó ń pè ní Badmus yẹn ó rò pé òun lókìkí lójú ara wọn nìyẹn o. Ẹ bọ́ ṣe porúkọ ẹ̀ lọ́tún tó ń porúkọ ẹ̀ ló sì ní ẹ̀ wá ń dùn ṣe bóun lórúkọ ẹ̀ jáde. Gbogbo nǹkan téèyàn bá ṣe wọn tún wọ̀n sí ní nǹkan tó ń ṣẹlẹ̀ ìgò ó lè jẹ́ pé inú ẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà táwọn èèyàn ń pè lọ́tún wọ́n pè lọ́sìn èèyàn mi à lọ wájà òun ló jẹ̀bi àpẹ ọlọ́pàá ẹ ló kìrìkọ ẹni tó jàre wọ́n á gbẹ̀bìlẹ̀ lọ́wọ́ torí pé ẹni tó jẹ̀bi yẹn ó mọ ọlọ́pàá ẹ lọ tún wà yín ṣe. Èmi ò gbàdúrà kan gba iṣẹ́ lọ́wọ́ èèyàn wọn ti gba iṣẹ́ lọ́wọ́ Badmus. Èmi ò gbàdúrà tó kan gba iṣẹ́ lọ́wọ́ èèyàn torí èmi ò ń gbàdúrà nǹkan burúkú fún yàn ṣùgbọ́n tó àìgbàṣẹ́ lọ́wọ́ ẹ̀ òun náà máa fi eléyà fi kọ́gbọ́n. Èèyàn ò gbọ́dọ̀ máa jẹ́ kí àwọn èèyàn tó máa ń ṣìtì èèyàn kó máa súnmọ́ yàn jù. Ẹni tó bá mọ̀ ẹ́ pé ó súnmọ́ ẹ ó ṣe kan tí ò dá ẹ̀bí fún ó bá ti dẹ́bi fún wọn lẹ́ni tó dẹ́bi fún lọ́jọ́ kejì ọjọ́ kẹta wọn ò ní fẹ́ ọ̀rọ̀ lọ ẹ mọ́ wọn á mọ̀ pé ò gba rubbish ṣùgbọ́n bá ṣe pé mo nífẹ̀ẹ́ lé èèyàn mi dẹ ní o ó ṣe kan ò sòótọ́ fún a tún ṣerú ẹ̀ lọ́la a ṣerú ẹ̀ lọ́tún la máa ṣerú ẹ̀ lọ ni torí ọkọ̀ ẹ̀ balẹ̀ pé ẹni tó wà ń bẹ̀ tí òun ní nǹkan tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn. Ọjọ́ kan á ń lọ ọjọ́ yẹn ọjọ́ burúkú ẹni èèyàn ńlá náà ni a bá ń lọ excuse me a bá ń lọ ó wá gbé mi a bá dán ìbọ́lọ́pàá ṣe mọ́ ṣe máa ń ṣe nìyẹn
ìṣègùn máa fi bẹ̀ wọ́n tó ló gíyàn ńlá ló bá gbé fóònù ló bá pe ẹnìyẹn mo forúkọ bọ́ láṣìírí. ó bá pe ẹnìyẹn mo forúkọ bọ́ láṣìírí ìyẹn bóyá àgbà yẹn mi ò tiẹ̀ mọ̀ bóyá tẹ̀ tí ń tírẹ́tì wọn ni ó wọ́n ní pé láláyẹ̀ kó má pòun bẹ́ẹ̀ pé kó lọ sẹ́tù wọn náà pé ó ṣe má pe òun ó ṣe wá padà lọ sẹ́tù ẹni yẹn mo rò pé wọ́n ti ń fún ogun mọ́ wọn gbà yẹn wọ́n ti ń rí wàhálà àwọn àlọ́ máa ní kílódé ó ní kò dé ń ṣe bẹ́ẹ̀ o ó ní òun mọ́kàn tó ṣẹlẹ̀ ṣá ó ní bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni mo wá fi rántí pé àbí nǹkan tí ẹ ti ń ṣẹlẹ̀ gbogbo ìgbà yẹn ni ẹ má jẹ́ ká máa fi ara ni ara wa ẹ̀yin tó bá fi ṣiṣẹ́ ọlọ́pàá ẹ ṣiṣẹ́ bí iṣẹ́ ẹ ṣiṣẹ́ bí iṣẹ́ àsìkò tí ìgbà kan ó ti yàtọ̀ 2020 tá a wà yìí ṣéǹdì tí àwọn bàbá náà ń ṣe àwọn Tinubu àǹkó tọ́nà ṣe ṣéǹdì ẹ ló ṣe èdè yìí ṣéǹdì 2020 ṣéǹdì ni aṣẹ ẹ̀rí ṣéǹdì ń sìn ní ìgbà yẹn rọ̀bìrọ̀bì lẹ́ ń ṣe ní ìsìn gangan ni ṣéǹdì àwọn ọmọ yẹn gan ti wá wò ó pé wọn kò yín jẹ rárá wọn láyín ọ̀wọ̀ tó yẹ kán fún bàbá àtìyàwó wọn ti fún yín but understand ní ìsìn báyìí nǹkan tó máa ṣẹlẹ̀ ń sìn ẹ̀ ń gan ẹ̀mí Ọlọ́run jẹ́ kó lè kó ẹ̀mí Ọlọ́run jẹ́ kó lè kó kò yé yín ọ̀rọ̀ mi ò ní kí báyìí lọ nípa apá ibẹ̀ yẹn o tó mo sì ń bọ̀ lálẹ́ mo fẹ́ sọ nǹkan kan ẹ̀yin tèmi mo mú ọjọ́ ọmọbìnrin kan wá síbí yìí mo mú ọjọ́ ọmọbìnrin kan má ti lọ ok torí màá lọ bá mi gbaṣọ yẹn so mo mú ọjọ́ ọmọbìnrin kan wá níbí báyìí ní ó ń lọ bí 4 months ago ń sìn ọmọ yẹn ó lu arákùnrin kan ní jìbìtì ẹ mọ̀ ọ̀tọ̀ ní kẹ́ ẹ lù yàn jìbìtì ọ̀tọ̀ ní kẹ́ tó wá lù yàn jìbìtì ọ̀nà ìwọ̀sí ó fi ìwọ̀sí kan ọ̀gbẹ́ni yẹn wọ́n ṣe wàá fẹjọ́ yẹn wá sí sùn ẹ tí àmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe máa ń ṣe tẹ́ máa fẹjọ́ sí nìkan kékeré mi pé tẹ́ máa bá wọn parí ẹ̀ ẹni àdẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ òun lè mí pé mímọ́ ọmọ ẹ mo mú mọ́ra mo sọ́ọ̀dẹ̀ àbúrò láti gbà yẹn kò fẹ́ sanwó yẹn ọmọkùnrin dẹ̀ ti wá parọ́ pé ní ìsìn tó ti da last month ló dá èmi mo ní kó mú ọjọ́ tó mọ̀ kó máa rówó dá tí wọ́n ti wà lórí ó ti di wàhálà mo lókè mú ọjọ́ òun ló fún ẹ̀ mú ọjọ́ ẹ̀ wá jẹ́ pé oṣù mẹ́ta sí ọjọ́ tá a sọ̀rọ̀ yẹn òun fẹ́ ló fún rẹ̀ lóṣù mẹ́ta pé September end ló máa rówó bí ọmọbìnrin ṣe bẹ̀ẹ́ tún bẹ̀rẹ̀ wàhálà nìyẹn tí ò sanwó mo wá pé a máa parọ́ ó dẹ̀ mọ́rọ́ pa a máa parọ́ so mo á wò pé anyway ọkùnrin wa pè mí ó dẹ̀ ní àwọn píṣọ̀ kan lọ́wọ́ àwọn new píṣọ̀ ẹ̀ ó wà lọ́wọ́ ọmọkùnrin yẹn èmi ni mi jẹ́ kó gbé síta so ìgbà tó wá yẹn mo á wò pé ó wá pè mí pé àǹtí ẹ̀yin lè jẹ́ kí n gbé fọ́tò yìí síta òun máa gbé síta tí ò bá fún un lóko kan òun á gbé síta mo ṣáà bẹ́ẹ̀ tó ìwọ yẹ kí wá ṣe ṣọ́ọ̀tì ni pé ẹ lè rí ń ta ìgbẹ́lẹ̀ àwọn mi ò ní mọ̀ ẹ burúkú kíní kó ti ní ọmọkùnrin ẹ lára jù lórí owó ẹ̀ ó ní lára mi ò ní pa fún yín ó ní lára lórí owó ẹ̀ mo dẹ̀ sọ kò gbọ́ ó ní lára so mọ́tò tó náà fẹ́ tà fún mọ́tò tó gbowó ẹ̀ ní. mọ́tò yẹn ni mo fún ẹ lówó ó yàtọ̀ o tá pé ó dáṣẹ lówó ni mi ní dá sí mo fún ẹ lówó yàtọ̀ eléyìí òun fẹ́ ló pé òun fẹ́ ta mọ́tò fún ní eléyìí sọ pé òun fẹ́ ra mọ́tò àti mọ́tò ṣe jọ wà òun fẹ́ dé ra mọ́tò àbọ̀dá mi tẹ̀ gbé mọ́tò kan wà mo rò pé ó ti wò pé ẹni tí ẹ pé kò kí ẹ ni ó dẹ̀ fún ní torí pé ó trust ó dẹ̀ fún lówó mọ́tò yẹn ó fún bí 600,000 lóye sọ́ńbẹ̀ ń gbà yẹn torí pé ọ̀rọ̀ yẹn di wàhálà so ní nǹkan tó wá ṣẹlẹ̀ nítorí kí n wá síta pé ọmọkùnrin wá pé òun máa ṣe nǹkan tó ń fẹ́ ṣe òun máa kó gbogbo new picture yẹn òun máa kó síta òun máa pé new picture yẹn òun máa kó síta mo dẹ̀ wò ká bí amọ̀lẹ́mí náà mo dẹ̀ wá sọ fún yín ọwọ́ mi ò sí ń bẹ̀ o mo ti bá sọ títí tí ò gbọ́ mi bá sọ títí tí ò gbà èmi wá pè é lọ́sàn-án yìí mo wá pè é mo ṣe máa ń pè é ẹ̀gbọ́n nǹkan tó sọ. bá sọ̀rọ̀ pé ẹni máa sọ kò só lọ́wọ́ ẹ̀ ni. ẹ wo ọ̀rọ̀ tó sọ. ẹni ẹjọ́ òun jẹjọ́ ni ká má mọ̀ ọ́ dá ìwọ gan ṣé ìwọ bò nífẹ̀ẹ́ láti sanwó yẹn torí èmi àti ẹ̀rọ àjọ ń sọ̀rọ̀ ó ló máa pè mí lánàá
àná sátọ̀dẹ̀ ó ló máa pè mí lálẹ́ pé ó dẹ̀ sọ lásìkò ní anything tó yẹ pé 50,000 ni ipò máa fún mi ní sátọ̀dẹ̀ yẹn èmi rẹ̀ tó ohun tó wà tẹ̀lé 50,000 lóko yẹn àwọn bá mọ̀ pé àìní kò sówó lọ́wọ́ ẹ̀kọ́ tó fẹ́ gbìyànjú àti sọ. ó má bá mi lérí ó ti máa bá mi lérí kó bá máa ṣe é. ó lè bẹ́ẹ̀ lérí náà olólùwẹ̀ ẹ̀ náà wọ́n máa sọ báyìí mọ́ ọ̀rọ̀ tó ṣe jẹ́ bí mi nú ọ̀rọ̀ tó ṣe bí mi nú ó ṣe bí nǹkan tó ṣe mú kálára ni náà ọ̀jẹ̀ lọ́wọ́ tó bẹ́ẹ̀ lérí tọ́jú ọ̀lẹ́ ọ̀jẹ̀ wọn bá yẹ ṣé ìwọ náà rí bínú ni inú ló bí náà tọ́pọ̀ ti fún mi lọ́wọ́ ti yẹn ẹ máa gbọ́ nàìjíríà lèmi ti ń rí o nàìjíríà kọ́ta wà mo ti rí pé onígbèsè á tún máa halẹ̀ ẹgbẹ́ òun tó sọ ń bẹ olóbá òun lérí ẹjọ́ tó ọlọ́run tá lè bá máa bẹ ẹni tó jẹ́ ń gbèsè pé má bínú jọ torí ọlọ́run ó tún lẹ́nu sọ pé ó ń bá òun lérí òun fẹ́ bó ṣe bá òun lérí òun lẹ́fi pé mo fi yàkàyàkà ẹ̀ lórí fóònù pé láwọn máa sọ bẹ́ẹ̀ mọ́ nàìjíríà mo ti rí pé aláàrẹ máa ń jẹ̀bi eléyìí ò tún iṣẹ́ ọlọ́pàá kò ṣe kọ́kọ́ ìwọ ló jẹun lówó olè ní ẹ́ o látòrí Facebook ẹ̀yin ọkùnrin tẹ́ bá ń wò mí ẹ ṣára fún wọn àwọn obìnrin ọ̀pọ̀ lórí Facebook èèyàn bíi Ẹniọlá lórúkọ ẹ̀ Ẹniọlá máa wórúkọ bàbá ẹ̀ wá Ìkòròdú ló ń gbé ní Ìgẹ̀dẹ̀ Ẹniọlá ó lóun ṣe kétra ń bẹ̀ Ẹniọlá 419 mi ó pa irọ́ ju òyì èmi ti rẹ́ni tó ń parọ́ tí Ẹniọlá jẹ́ number 1 Ẹniọlá máa ń parọ́ ó máa ń parọ́ gan ó lè dìbọn ń gbà mí kí ni ara mi ẹ̀yà ni èmi kò mọ̀ pé irọ́ ló ń pa ó wá ní ẹni tó torí pé ó ń bẹ lérí ẹgbà mi tálíkà 419 ó lè ó tún sọ fún yàn pé ó ń bẹ lérí tálẹ̀ bẹ́ẹ̀ máa bẹni tó jẹ́ ń gbèsè pé jọ má bínú àjọ ara ní ìjọ má bínú máa sanwó yìí kó tẹ̀ wá mo tún á sọ débi tí mo sọ dé lórí fídíò ẹ̀ nínú kìrìtẹ̀ gbọ́tọ̀ mo ní mú 50,000 kó tẹ̀ sọ 50,000 bẹ́ẹ̀ ẹnìyàn á wò ó pé ó tẹ̀ tí ń san ọlápẹ̀ mi tẹ̀ tó wá dá sí yẹn wàá tẹ̀ tó wá ṣe wàá bó jẹ́ kó lọ tàn kún ẹ ìgbà tó gbowó yóò ṣàní kan tó fi ṣe bó yóò fi hàn bó jẹ́ yẹn kọ́ ẹ náà ló máa lọ lù tà owó náà ni o èmi ni máa mọ́ mo ṣe máa bẹ̀ tí máa gbóyàn lọ́wọ́ ẹ̀ wọ́n ti múná lọ èmi mo ṣe máa bẹ̀ tí mo ṣe máa gbóyàn lọ́wọ́ ẹ̀ fún kò dẹ̀ ní sí wàhálà kò ní sí jà ṣe ní Ẹniọlá máa sọ pé ó bá òun lérí o so òun mo ní kí wá sọ fún ẹ̀yin tèmi o torí ó bá lè gbé sórí social media ń sìn kẹwàá ní alẹ́ bíríkìlì ẹni tó ṣe léyìí o ṣe béèrè pé kí ló ṣe kí ni nǹkan tó ṣe ó jẹun lówó ò tí lọ́rọ̀ gidi lẹ́nu ó tún lọ́rọ̀ ọmọlúàbí lẹ́nu irọ́ ẹ̀ náà ni so ẹ̀yin tẹ́ pé ẹ máa ń pàdé àwọn obìnrin ní Facebook tẹ́ máa bá wọn chat ẹ mọ ẹ wò kí o lè ní wọn o 419 gidi ni wọn ò níṣẹ́ méjì wọ́n tẹ̀ pọ̀ gidi 419 tó máa gbá lórí social media tó máa gbá lórí Facebook òun náà ń wá o ẹ la ojú yín èèyàn bí Ẹniọlá wọ́n sì wà ń bẹ̀ yẹn o èèyàn bí Ẹniọlá wọ́n sì wà ń bẹ̀ yẹn o èèyàn bí Ẹniọlá wọ́n sì wà ń bẹ̀ yẹn tẹ́ pé wọ́n lu àwọn ọkùnrin wọ́n lù wọ́n ní jìbìtì gidi tó ń lu àwọn ọkùnrin jìbìtì gidi wọ́n pọ̀ ń bẹ̀ yẹn o mo fọlọ́ ń bẹ̀ yẹn àní ṣiṣẹ́ fún ọ̀tá jẹ o ẹlẹ́nu onígbà ṣe wá ṣe o tó bá di lálẹ́ a tún máa mú àwọn ọ̀rọ̀ míì wá à ń lọ ní ìsìn kọ́nà kó ṣọwá di alẹ́ lọ so ẹ̀yin tèmi tí mo polówó ilẹ̀ fún ẹ bá ara lẹ̀ tẹ bá ara lẹ̀ yẹn lágbára Ọlọ́run ẹ ní regret pé ra lẹ̀ lọ́wọ́ mi lágbára Ọlọ́run àwọn tó dẹ̀ nílùú yẹn wọn ń ṣe oníjìbìtì èèyàn wọn fẹ́ nǹkan bí jìbìtì wọn fẹ́ nǹkan bí olè so ẹ pe nọ́mbà mi ẹ rà ní lọ́pọ̀ yanturu ẹ fi dá iléeṣẹ́ ẹ fi dá farm ẹ fi ṣe nǹkan tó bá wù yín wọn múyàn sí ẹ ṣé o.